Africa Content TV. Ọ̀gá mi. Òní kò lè ṣù lọ́nà. Tọ́rin fún bàbá rẹ̀. Àwọn péyàwó yẹn pọ̀ gan. Pé bí pé kò yẹ kó lọ bẹ́ẹ̀ kó rí bẹ́ẹ̀. Ẹnu láti rẹ̀ sí ilé Ọlọ́run làwọn kábà ó ti wá. Èmi tó ń bẹ̀ ẹ̀yìn náà ló ń bẹ̀. Ẹ̀jọ̀ bó ṣe ń bẹ̀ mí pé kí n máa bẹ̀ ẹ̀yin fáǹsì wa ń ta ẹ̀yin ló ń bẹ̀. Ẹ̀yin ti táyé náà ẹ̀rọ mi. Ẹ̀jọ̀ confirm. Òun náà ẹjọ́ kó lè fẹ́. Pàṣẹ mi wá bẹ̀ ẹ̀yin fáǹsì la wá bẹ̀. Ṣùgbọ́n yẹn ń bẹ̀ ẹ̀yin ti pàṣẹ ẹ má bínú. Ẹ̀gbọ́n táwọn ayé sọ pé ẹ̀yin ti táyé ẹ má bínú. Bàbá àtòwò náà ni. Òní fàjẹ́ ẹ̀sà alájì. Owó kan ti pèsè ẹjọ́ gbé. Ó wá tẹ̀lé. Ó dẹ̀ tí kò ṣe bí kíni. Ẹ̀yin tí ẹ máa ń ṣẹ́rí. Ṣe kọ́kọ́. Èyí tí wàá wò kì í ríyàn òfin. Tá a bá rí ọmọ ọdún méjì tó bá jù wá lọ bàbá la máa ń gbé. Ẹ̀yin lè máa ń ka bàbá kún pé kíni kan. Àwọn míì ti fẹ́ máa rí bí ẹ pé mi ì sọmọdé o. Àmọ̀ yẹn. Mo láìkì Paso ni mi ì ṣe kíni. Mi ì sọmọdé ìwọ tó bá ti rí pé mo ń pe Paso bàbá fẹ́ máa wú sí mi. Faraba ojú Paso mo ti sọ èmi àti Paso jọ wà ní o. Jọ láti 32 years 1993 mo ti wà pẹ̀lú Paso. O ò lè máa fi kó Paso máa ẹ̀ ń tà mí o. Wọ́n tó bá jẹ́sẹ̀ tó bá gara sí mi. Ojú Paso mo ti sọ yìí. Mò ń pọ́ Paso níbi ìgbègbè lẹ́yìn Paso mi ìlú lẹ́yìn Paso. Àwa lákùnrin ìlú ti wà ní. Ẹni tó bá fààyàn lọ́wọ́ ọ̀gá ẹ̀ ni bàbá ẹ̀ ni. Paso jiyàn pé Wasiu Ayinde bàbá òun kọ́. Èmi náà jiyàn pé Paso ṣe bàbá tí a máa take care for granted. Pẹ̀lẹ́ lákọ ó lábo àjọ ń ṣe náà ni. Bàbá rẹ̀ ni. Ewúrẹ́ tẹ̀rí yẹn olóhùn sọ́kọ̀ àgùntàn. Ọ̀gá mi. Orin gbẹ́tọ̀. Ọ̀gá mi. Gbẹ́tọ̀. Jókòó tí bàbá rẹ̀ gbẹ́tọ̀. Gbẹ́tọ̀ kó jókòó tí bàbá rẹ̀.